fìrìfìrì ìjọ kejì ìjọ ìsinmi àwọn Júù. Àwọn obìnrin lọ ibojì Jésù pẹ̀lú epo olóòrùn dúdùn yẹ wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ rí. Ìgbà wọ́n débẹ̀ wọ́n rí pé wọ́n ti yá òkúta yẹ wọ́n fún sí inú bojì náà sẹ́bàá kan. Wọ́n wọ iná bojì náà àmọ́ wọn ò rí òkú Olúwa Jésù. Wọ́n pé kò ń béèrè ìhun yóò túmọ̀ sí ọwọ́ fúnra wọn lé àwọn ọkùnrin méjì kan yóò wọ aṣọ yìí ń dán gbirigbiri yọ síwájú fún òjìji. Ọjọ́ ṣe gbogbo wọn ni ó sì dérí kodò. Àmọ́ àwọn ọkùnrin méjì náà sọ fún wọn pé kódé ẹ̀ ń gbòó ni yóò wọ òye àárín àwọn òkú. Kò tó síbi àmọ́ ó ti jí dìde. Ẹran tí wọn yọ sọ fún yín ìgbé yóò wọ́ pẹ̀lú ìpínlẹ̀ Gálílì rí pé ó ṣe dandan pé ká fa ọmọ ònìyàn sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ wọn. Ọ̀kan mọ́ gbélébùú a sì jí dìde ìjọ kẹta. Àwọn obìnrin náà rántí àwọn ọ̀rọ̀ Jésù. Wọ́n padà kó ibojì a sì lọ ròyìn gbogbo àwọn wọn náà fún àwọn àpọ́stólì 11 àti fún gbogbo àwọn ọmọ ìjọ Jésù yòókù. Àwọn ọlá sọ wọn náà fún àwọn àpọ́stólì ní Maria ará Magdala, Jáànì, Maria ìyá Jáàkì àtàwọn obìnrin mélòó kan yóò wà pẹ̀lú wọn. Àmọ́ ìpè ìsọkísọ làwọn ọ̀rọ̀ náà wọ etí fún àwọn àpọ́stólì wọn sì gba àwọn obìnrin náà gbọ́. Àmọ́ Pétérù dìde á dù lọ ibojì Jésù. Ìgbà wọn sì bẹ̀rẹ̀ wọ iná ibojì náà aṣọ wọn fi wé òkúté lórí. Pétérù padà lọ ilé rẹ̀ pẹ̀lú ìyàlẹ́nu lílá ìtorí òun yọ ṣẹlẹ̀.